I'm Ibikunle. I am Yiba Oluyoye. I am Basoru. Mo kí gbogbo ọmọ bíbí kóòtù òjìrì pátápátá láti ilẹ̀ dókè òkun àgàgà gbogbo ọmọ ìlú Ìbàdàn. Ìbàdàn nílé Olúyọ̀lé, Ìbàdàn ìlú Òjé, ìlú Àjàyí, ìlú Ògúnmọ́lá, olódògbò kẹrìkẹrì lójú ogun, ọgbọ́n sòkòtò kẹ́ńbẹ̀ orí bí ìjà. Sọ pé Ìbàdàn ló mọ̀, ò mọ Láyìpọ̀. Ẹni tó bá ti máa bẹ̀rẹ̀ pé òkè náà ni àwọn gùn bọ̀, wọ́n sọ pé Ìbàdàn ìlú orí òkè ni ìlú Ìbàdàn. Ní báyìí. Kí ni ìtumọ̀ Láyìpọ̀ nílẹ̀ Ìbàdàn? Òyìnbó wo ló ń jẹ́ Captain Bowa nílẹ̀ Ìbàdàn? Bó ni Captain Bowa ṣe dé ilẹ̀ Ìbàdàn? Onínà lẹ́gbọ̀ọ́ ẹ farabalẹ̀ kẹ́ máa bá mi bọ̀. I'm Captain Bowa from British AM. I am here for peacemaking in Yorubaland. Ṣé gbàgbé Ìbáṣọ̀run Olúyọ̀lé? Great warrior of Yorubaland. Ọpẹ́ Ìjàyè ló lè ròyìn ogun Ògúnmọ́lá. Bóyá fún ìgbà àkọ́kọ́ lélẹ̀ tí wọ́n ń wo ìkànnì Ojútólé Yorùbá TV, bá mi follow page yìí, bá mi subscribe sórí YouTube channel Ojútólé Yorùbá TV lórí YouTube, bákan náà lórí Facebook, bá mi follow page mi Ojútólé Yorùbá TV. Ẹ̀yà àgbàbọ̀ wọn sọ pé kú iṣẹ́ báyìí ló mórí ìyá wa. Ọ̀pọ̀lọpọ̀ ogun ní ìlú Ìbàdàn jà tí wọ́n sì jà ní àjàṣẹ́gun, ṣùgbọ́n lára àwọn ogun tí Ìbàdàn jà là ń pè ní ogun kan tá a mọ̀ sí ogun Kéréjì. Kí ló fa Ìbàdàn pẹ̀lú ogun Kéréjì? Léyìí tí a tún mọ̀ sí ogun Èkìtì Párapọ̀. Captain Rose Bowa jẹ́ apẹ̀tùsáwọ̀ tá a mọ̀ sí pacemaker ní nǹkan bíi ọdún 18th century. Gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ni wọ́n ń bára wọn jà ogun kan tá a mọ̀ sí ogun abẹ́lé, léyìí tí ẹnu gbogbo ọmọ Yorùbá pátápátá ẹnu ọmọ Yorùbá òkò ní àsìkò gbàtàwí àwọn ọba aládé ni wọ́n ṣe àkóso gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Ogun abẹ́lé lágbára débi tó jẹ́ pé gbogbo ọmọ Yorùbá pátápátá ló ń bára wọn jà, kò sí ìlú kan tí òpin ìfẹ́ yọ sílẹ̀ nílẹ̀ Yorùbá. Lásìkò gbàtàwí orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo ọmọ kóòtù òjìrì àsí lómìnira ara wa bí kò sí abẹ́ àwọn òyìnbó Gẹ̀ẹ́sì la wà lásìkò ìgbà náà. Àwọn ogun tó wà lásìkò ìgbà tí Captain Rose Bowa tó wá sí orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí apá ọ̀dọ̀ àwa ọmọ ènìyàn dúdú tá a mọ̀ sí Yorùbá. Ogun tó wà lásìkò ìgbà náà la mọ̀ sí ogun Kéréjì, ogun Èkìtì Párapọ̀, ogun Ẹ̀gbá àti Ọ̀yọ́, ogun Àfọ̀njá àti àwọn Sólógàmbárí. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ogun abẹ́lé ti lọ nílẹ̀ Yorùbá, báyìí ni Queen of England àsìkò ìgbà náà tá a mọ̀ sí Victoria ló rán Captain Bowa wá tó jẹ́ kan lára àwọn jagunjagun orílẹ̀-èdè England. Bí Captain Bowa ti dé ilẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun yìí ni Captain Bowa bá, ó sì ya ọ̀pọ̀lọpọ̀ ìlú láti pẹ̀tù sí aáwọ̀ ogun tó ń ṣẹlẹ̀ ní ogun abẹ́lé. Báyìí ni Captain Bowa wá sí ìlú Ìbàdàn, ó sì rí i pé Ìbàdàn ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn jagunjagun pọ̀ sí. Ìlú Ìbàdàn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn jagunjagun ni wọ́n sì ń dojúkọ láti di ìlú Ìbàdàn wó. Èyí ni Captain Bowa wá dá ọgbọ́n láti lọ sí orí òkè kan tó ga jù láti máa fi mọ bí ogun bá ń bọ̀ wá sí ìlú Ìbàdàn, ibi tó ti ń gbógun bọ̀. Báyìí ni Captain Bowa ń lo ohun kan tá a mọ̀ sí binocular. Binocular ni Captain Bowa ń lò lórí òkè kan tá a mọ̀ sí orí òkè Láyìpọ̀ yìí, ló fi ń mọ bí ogun bá fẹ́ wọ ìlú Ìbàdàn, tó sì fi ń pẹ̀tù sí àwọn tó ń gbógun bọ̀ pé ọmọ ìyá kan náà ní ẹ má bára yín jà. Ṣùgbọ́n àwọn jagunjagun ìlú Ìbàdàn ṣe bóyá ogun ni Captain Bowa ń lò láti máa fi mọ ibi tí ogun ti ń bọ̀ àti bí àwọn náà ṣe ń gbáradì láti lọ ja ogun. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí Captain Bowa pẹ̀tù sí àwọn ogun yìí tán tí wọ́n sì rí i pé eléyìí ó wá láti wá pẹ̀tù sí aáwọ̀ tó wà ńlẹ̀ yìí ni, báyìí ni wọ́n ń ṣẹ́wọ́ ogun dúró díẹ̀díẹ̀. Lára àwọn tó máa ń da ogun abẹ́lé jù sílẹ̀ nílẹ̀ Yorùbá la mọ̀ sí nǹkan tá à ń pè ní ìsákọ́lẹ̀. Àwọn ìlú tó máa ń gba ìsákọ́lẹ̀ ni àwọn ìlú tó bá jẹ́ pé ìlú alágbára àbí ìlú kan tó túlẹ̀ fún ìlú kejì tí àwọn náà sì ń dádé tán fún wọn dádé bẹ́ẹ̀ àbí tí wọ́n ń jẹ baálẹ̀ níbẹ̀ ni wọ́n máa ń gba ìsákọ́lẹ̀ lọ́wọ́ ìlú akẹgbẹ́ wọn yòókù. Bí ìlú kan bá wá kọ̀ pé àwọn ò san ìsákọ́lẹ̀ mọ́, àwọn náà fẹ́ dá dúró láyé ara wọn, jẹ́ pé wọ́n ṣetán láti kojú ọ̀pọ̀lọpọ̀ ogun láti jà àjàyè fún ẹ̀mí ara wọn. Ọdún 1893 ni Captain Bowa wọ ilẹ̀ Yorùbá wá. Lẹ́yìn ọdún mẹ́rin tí Captain Bowa ti wọlé Yorùbá wá láti ọdún 1893 títí di ọdún 1897
tó sì rí dájú wípé òun ti yanjú aáwọ̀ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá láàrin àwọn ọmọ kóòtù òjìire tó ń fi gbógun tira wọn. Ìbàdàn, Èkìtì, Ọ̀yọ́ àti àwọn ìlú yòókù báyìí ni gbogbo wọn ṣe kọ́wọ́ bọ̀wé tá a mọ̀ sí treaty wípé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá títí di òní ní Ìbàdàn àti Èkìtì parapọ̀ wọ́n ṣe ọdún kan tá a mọ̀ sí ọdún Èkìtì parapọ̀ tá a mọ̀ sí Ògún Kéréje tá a fi ń ṣàjọyọ̀ pé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ láàrin àwọn. Ní ọdún 1936 ní Ìbàdàn wò pé ọkùnrin tó ṣe iṣẹ́ takuntakun nílẹ̀ Ìbàdàn àti ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tórúkọ rẹ̀ ń jẹ́ Captain Bowa lẹ́yìn tó jẹ́ ká tún kọ́kọ́ mọ̀ pé ibi kan bẹ nílùú Ìbàdàn tá a wà tó jẹ́ pé ibẹ̀ ni ó ga jù tí èèyàn ti lè rí gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ nílùú Ìbàdàn àti agbègbè rẹ̀. Irúfẹ́ ẹni báyìí kò yẹ kí orúkọ rẹ̀ parẹ́ nínú ìwé ìtàn Ìbàdàn àbí kí ìṣe tó ti ṣe nílẹ̀ Ìbàdàn àti nílẹ̀ Yorùbá kó lọ bẹ́ẹ̀. Àfikẹ́ akọ ibi tí ó ti máa ń wo gbogbo ogun ilẹ̀ Yorùbá ká kọ ní orúkọ rẹ̀ ká sì sọ ní orúkọ rẹ̀ tí ṣe Captain Bowa. Báyìí ni Ìbàdàn ṣe kọ́ orí òkè tó ga tá à ń pè ní òkè Láyìpọ̀ yìí ní ọdún 1936 ní orúkọ òyìnbó Captain Bowa yìí láti máa fi ṣe ìrántí rẹ̀. Gíga òkè Láyìpọ̀ yìí la mọ̀ sí 60 feet. Bákan náà ni àkàbà tó wà ń bẹ̀ tá a mọ̀ sí step ẹ̀ ní ṣe 47 níye. Ẹni bọ́ fẹ́ gun òkè bí ẹni bá ṣe ń gun òkè lọ yìí àkàbà tá a gùn ká tó dókè Láyìpọ̀ la gun 46 ní àkàbà tá a gùn kó tó di pé adé òkè téńté Láyìpọ̀ tẹ́ ń wòye. Bákan náà wọ́n ní ibi abágungi ibẹ̀ náà la bá sọ̀kalẹ̀ kò sábùjá kan lọ́rùn ọ̀pẹ. Kí gan ló wá fà á tí wọ́n fi ń pe orí òkè ní òkè Láyìpọ̀ tó fi ń pòwe pé Ìbàdàn ló mọ̀ òun mọ̀ Láyìpọ̀. Ní ọdún 1936 tí wọ́n commission òkè ní orúkọ ọ̀gbẹ́ni Captain Bowa tí wọ́n láti orílẹ̀-èdè England. Ní ọdún yìí ni gbogbo àwọn ọba àti àwọn ìjòyè pátápátá ni wọ́n péjú pésẹ̀ síbẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n kọ́ báyìí tán tó di orí òkè torí pé kí ni pẹ̀tẹ́lẹ̀ ló wà tẹ́lẹ̀ ṣùgbọ́n ilé òpọ̀ tó bá ẹ̀ nílẹ̀ Ìbàdàn gbà náà. Nígbà tí wọ́n wá kọ́ òkè tán tó di pé ó di ohun tí èèyàn lè gun àkàbà lọ sókè láti lọ mọ ohun tó ń ṣẹlẹ̀ láti lọ wò yíká gbogbo Ìbàdàn. Mo sọ fún wọn pé àkàbà téèyàn gùn dé òkè Láyìpọ̀ ló jẹ́ àkàbà tí í ṣe 47 níye ní iye ẹsẹ̀ bàtà tí èèyàn ò gbé dókè náà. Bẹ́ẹ̀ bá ń wo àkàbà tí à ń gùn ẹ́ rí i pé àkàbà náà yípo ni bí àwọn ọba àti àwọn ìjòyè ṣe ń yípo lórí àkàbà yìí náà sọ pé òkè Láyìpọ̀ náà là ń gùn yìí ẹ bí a ṣe ń yípo tá à ń yípo. Ibẹ̀ ni orúkọ àkàbà àti orúkọ ibi tí à ń pè ní Láyìpọ̀ lónìí ti jáde tó ń sọ pé ìwọ tó bá ti dé Ìbàdàn àbí tó bá ti wà nílùú Ìbàdàn tó bá ti wá gun ibi tá a ti ń yípo yìí tó bá ti gun ibi tá a ti ń yípo yìí á jẹ́ pé o tí ì dókè Láyìpọ̀ Ìbàdàn ló mọ̀ o tí ì mọ ibi tí Láyìpọ̀ wà níbi tá a ti ń yípo àkàbà káàkiri nílẹ̀ Ìbàdàn. Ibi báyìí ni orúkọ tá a mọ̀ sí orúkọ Láyìpọ̀ ti jáde títí di òní. Bóyá iná sì fẹ́ de òkè Àrẹ̀mọ níbi tí Láyìpọ̀ wà nìbàdàn láti lọ ṣe ọ̀pọ̀lọpọ̀ wádìí kan tí ẹ ti gbọ́ lẹ́nu èmi ọmọ yín ọ̀rẹ́ yín Abbas Taiwo táwọn ọmọ sí Òtítọ́lé bẹ́ẹ̀ bá ti dé òkè Àrẹ abẹ́ sọ fún wọn pé ilé ọba Ìbàdàn tòní lẹ́ ń lọ ààfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tòní bẹ́ẹ̀ bá ti dé ààfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tòní sọ pé ilé ẹgbẹ́ Ìbàdàn lẹ́ ń lọ bẹ́ẹ̀ bá ti dé ilé ẹgbẹ́ Ìbàdàn ẹ̀ tọ́ sókè òkè tóóró tẹ̀ wò níbẹ̀rẹ̀ fọ́nrán fídíò tẹ̀ wò gan lẹ́yìn náà tọ̀ gun òkè títí tẹ́ bá ti wà tọ̀ òkè ń já báyìí ẹ lọ fi já ibì kan tí títí ìgbàbẹ̀ kọjá títí náà lẹ́tọ̀ọ́ yà sí apá ọ̀tún yín bẹ̀lẹ́ ti kọjú síbi tí Láyìpọ̀ wà ẹ bá wọn tí wọ́n sọ orí òkè Láyìpọ̀ àtàwọn tí wọ́n wà lẹ́nu lóró ẹ bá wọn bẹ̀ pẹ̀lú 1000 kan ní èèyàn kan fi wọlé tẹ́ bá débẹ̀ ẹ̀yin náà tẹ̀síwájú nínú ìwádìí nípa ọ̀rọ̀ Láyìpọ̀ àti Captain Bowa nílẹ̀ Ìbàdàn. Gàrúgàrú báyìí náà làbáwé kókó ndòkó lóko bẹ́ẹ̀ ni ẹnìkan kì í bọ́ lọ́kùn ẹ̀yà lórí tẹ́ ẹ kábọ̀ sórí ètò yín tó wa Òtítọ́lé Yorùbá TV pẹ̀lú ìmọ̀ yín ọ̀rẹ́ yín Abbas Taiwo táwọn ọmọ sí Òtítọ́lé sí ibi táwa lónìí náà pè ní kíni Báwa Store nílẹ̀ Ìbàdàn tó bá sọ fún ọ pé Ìbàdàn ló mọ̀ ò mọ Láyìpọ̀ níbo ló ń jẹ́ Láyìpọ̀ ní Ìbàdàn so ti àti gbọ́ nípa Láyìpọ̀ rí tó bí Láyìpọ̀ ṣe rí nílùú Ìbàdàn Láyìpọ̀ náà la wà lónìí náà la fi hàn yín káàkiri orígun mẹ́rin bíi ti Láyìpọ̀ wà nílùú Ìbàdàn náà la fi hàn yín pẹ̀lú ìmọ̀ yín ẹ̀rọ yẹn Abbas Taiwo pẹ̀lú ẹ̀gbọ́n mi pàtàkì pẹ́ká tó ta mọ̀ sí Sọ́líù Bákàrẹ̀ náà lájọ kọ́wọ́rìn lónìí